bẹ́ẹ̀ni àmín ya Allah. Eléyìí tẹ́mi ó fi kún tí akọ̀wé ìgbìmọ̀ sọ gbogbo àwa tá a wà ń bí lónìí ká má ṣe rí ẹnikẹ́ni tí kò ní dá sí bá a ṣe fẹ́ immortalize Sisi Quadri. Torí bá méjì kọ́ gbogbo alamọ bí nǹkan ṣe ń lọ ń gbòòrò wọ́n ní odidi 30 days ọgbọ̀n ọjọ́ làwọn èèyàn ó ṣe máa mu kókó tí wọ́n máa jẹ mọ́ínmọ́ín ní Central Mosque kẹ́yìn tó bọ́ èèyàn 100 fọ́jọ́ kan àti ká sọ pé minimum of 100 èèyàn fọ́jọ́ kan fún 29 days gbogbo ala tó wà mọ iye tó ń gbé bọ́ o bọ́lọ̀ ń bá ké ọ tọ́lọ̀ ń bùkún ọ ẹdí àgbọ̀wọ́ sí àwọn ń bọ̀ bá tó àákò láti fi immortalize Sisi Quadri. kí gbogbo ẹni tó bá sì náwó níbi ń tà sọ yìí kó wà pé ládá náà ni ó tún máa tún jẹ́ ọ̀sán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀yàn bá kọ́ mọ́sálásí kì í sọ nìkan ni ó gba ládá rẹ̀ àtọmọ ọmọ àtìrandíran ni wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ gba ládá. bójú ni bó la ń lọ ìwọ ni chief host MC lónìí bó la ń lọ ìdìwé lọ́kàn tẹ̀ Ọ̀sà lọ bí biography yẹn la máa lọ sìn ṣùgbọ́n ẹni tí wọ́n ní yóò kà á òun gbọ́njú pẹ̀rẹ̀ díẹ̀ lọ́wọ́ kára rẹ̀ balẹ̀ díẹ̀ tó dẹ̀ tó nọ́mà kò ṣe bẹ́ẹ̀. ṣé ká kó bọ́ síbi tribute sharing of memories ẹja bọ́ síbi tribute ká mọ̀ sí lálàfíà bá àṣeyẹ tí wọ́n ti wà ń bí pátápátá gbogbo wọn la kí. gbogbo àwọn àlè ọ̀rẹ́lẹ̀ àmọ́ wọ́rọ̀ sátọ̀